tó dá gbogbo wa sáyé, ọba tó ní wá, tó lẹ̀mí wa, tó ní gbogbo ń ta ni, ọba lánàá, ọba lónìí, ọba ní gbogbo ọjọ́, ọba Elédùmarè tó tẹ́ sánmọ̀, ó ta rẹ̀rẹ̀rẹ̀, ó lọ, ó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní. Lónìí a ti wà lọ́dọ̀ yèyé wa, Yèyé Ọ̀ṣun olómi tútù, tí wọ́n wà ní Gbolómù ní ìpínlẹ̀ Èkó ń bí. Ẹ̀yin náà mọ̀ pé ó ti mẹ́ta màá rí yèyé kó lè bàa dá náà ni. Yèyé ò sí nílé, torí ẹ̀ ni ó fi tójú mẹ́ta ká tó gbé wá sí ojú ìwòran yín. Yèyé, ká tó wọnú ètò, ẹ bá súre fún gbogbo àwọn olólùfẹ́ Ojútólé àtàwọn tó ń wò wá ní Òwútú FM. tó Elédùmarè ìbàláṣe lẹ́nu torí Elédùmarè lójú gbogbo wa lọ. Ẹ̀yin tọ́lọ̀ ń kólé ayé lé lọ́wọ́, àṣìbáyín lè ní o. Ìbá gbogbo ajú ni lọ báyìí. Gbogbo ojú tó wò mí àti gbogbo àgbáńlá ayé, wọn bá tó kù kọdún ìkó parí, ọdún ayọ̀ ló máa já sí fún wa báyìí. Ìbànújẹ́ kéré tóbi kò ní ṣẹlẹ̀ sórí kọ̀ọ̀kan, ànírògbò ayọ̀ dànù. A máa jèrè ọmọ pẹ̀lú àṣẹ Elédùmarè. Ìgbà tó rẹ Nàìjíríà bá dé báyìí, kò ní bá wa lórí ààrẹ, kò ní bá wa nínú sàárè. Ọlá àwọn aláṣẹ kù, ọlá àwọn bí tata rẹ̀ jáde, àṣẹ o. Àṣẹ Èdùmàrè, àṣẹ wá. Yèyé, lónìí ohun tá a fẹ́ gbé yẹ̀wò náà ni rògbòdìyàn tó ti ń lọ láti bí ọjọ́ mẹ́ta, ìyẹn nípa ẹ̀sìn àwọn mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀, àwọn oníṣẹ̀ṣe, tí wọ́n di pé à ń gbóná wojú ara ẹni. Àti Ìlọrin ló ti bẹ̀rẹ̀. Wọ́n ní Yèyé Ajésìkẹ́mi, wọ́n ní kó má ṣe ọdún àṣà tó fẹ́ ṣe ń bẹ̀, ọ̀rọ̀ yìí di yẹn pọnyẹ́rin. Lẹ́yìn ẹni ọkùnrin kan tó ń pè rẹ̀ ní Talọ́lọ́run, òun náà tún jáde, òun náà bẹ̀rẹ̀ sí ó tún di gbọ́nmi sí omi òtó, tó fi di tí àwọn ọlọ́pàá tí wọ́n mú tó dẹ̀ wà ní ẹ̀wọ̀n nílùú Ìlọrin báyìí. Gẹ́gẹ́ bí àgbà oníṣẹ̀ṣe àti ẹni tó ń di ìṣẹ̀ṣe mú àti Yèyé Ọ̀ṣun tẹ́ jẹ́, ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yìí? Ẹ ṣe olóòtú, Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kọ̀ọ̀kan yín. Ibi tí ò yàwọ̀ ẹ̀dá ó pọ̀ ju ọba tí ò ṣe gbìjà lọ́lọ́run, torí ọba jídára lọ́lọ́run. Torí pé kí ni Ọlọ́run ọba, ó níbi tó ní kálukú ń bá pè tiẹ̀. Irú ẹni tó ní kó má ṣe ìnáwó ẹ̀ nílùú Ìlọrin, Ọlọ́run fẹ́ polongo ẹ̀ ni. Àti pé ìṣẹ̀ṣe ṣe tán láti polongo ara ẹ̀. Nítorí ọba tí ò ṣe gbìjà lọ́lọ́run, èèyàn kò gbúdọ̀ jàjẹ̀ ẹ̀sìn. Àní ti bí ẹ̀sìn ká tó ṣe ẹ̀sìn Elédùmarè ọba mi òkè. Ibi tí ò yàwọ̀ ẹ̀dá ó pọ̀ ju nǹkan tó ń rán lọ. Nítorí pé kí ni àti Kùránì o àti gbogbo ṣe jẹ́ kọ́nà tó ṣe ẹ̀dá wa ó fúnra ẹ̀ ṣèdájọ́, tàwa ń fúnra wa dájọ́ ara wa, àtúntà rẹ̀ àtúgbẹ̀ṣẹ̀. Nítorí pé kí ni àti oníṣẹ̀ṣe o àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o, Ọlọ́run kan ṣoṣo náà ni gbogbo àjọ ń pè. Ọ̀nà tó ní kálukú ń bá pẹ̀lú yàtọ̀ọ̀tọ̀. Àwọn òde lè gbàgbé ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé. Nítorí pé kí ni bó ti lè wù tó, Ọlọ́run ayé ẹlòmíì ti di àfáà, ẹlòmíì kìrìsìtẹ́nì. Ẹni tó wá jẹ́ pé dandan ibi ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa tí ò gbúdọ̀ parun, wọn kì í ṣe kójú bọ̀rọ̀ lèèyàn ṣe ń wọ̀ ṣẹ̀ṣe. Àdánwò tó máa dé bá wa tó jẹ́ pé kò sí solution lẹ́yìn pé kéèyàn gbà wá. Nígbà tá a bá dé ìgbà tí rọrùn débẹ̀, ó ti di dandan kọ́kàn wo balẹ̀ kí ni wọ́n dùn. Ẹ jọ̀wọ́ tó rí ìtúsílẹ̀ látara ìṣẹ̀ṣe, ṣé ó wá máa sọ pé ó fẹ́ fi ìṣẹ̀ṣe sílẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń parun yìí ó ń pa ọ̀pọ̀lọpọ̀ ní ara jù. Nítorí pé kí ni wọ́n ti dé kán tán àwọn wọ́n ti tọ̀ wá jẹ ti pé àwa náà kéwù. Bẹ́ẹ̀ lè kẹ̀lẹ́ àwọn aránmọ́ lè kéwù. A ti gbọ́ pé àáfàá ńlá lọmọ yín, àwọn kò tí wọ́n sàfà àwọn àáfàá àti òkòtò wọn kí n kan lẹ́yìn. Wọ́n lò lọmọ yín, báwo yín ṣe Yèyé Ọ̀ṣun ọmọ àáfàá. Ẹ ṣe olóòtú. Nígbà tá a bá di pé bá ṣe wáàsí, màá ní má ṣe wáàsí fún mi. Nígbà tí mò ń tọ́ ara, tí mò ń ṣàìsàn kiri, ó ṣe rí mi wòsàn. Ibi tọ́lọ̀ ń lé mi máa ti rí wòsàn tèmi, ẹ fi mí sílẹ̀ pẹ̀lú tèmi. Álìsùn náà lọmọ mi. Àwọn Álìsùn náà. Bẹ́ẹ̀ ni. So ẹ̀sìn oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Mi ò ní má ṣe tiẹ̀, òun náà dẹ̀ lè ní má ṣe tèmi. Torí nǹkan ló máa bá mi jìyà lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run gbogbo ẹ̀sìn tó bá sìn fi ìgbàgbọ́ ẹ jẹ́ kí inú ẹ kó mọ́ sọ́mọlàkejì ẹ. Nígbà tó bá lọ gbẹ̀sìn tó fi inú kan ṣe tó ń tutọ́ funfun síta tó fi dúdú sínú. Jọ́ torí Ọlọ́run ọba jídára, Ọlọ́run ò ní kéèyàn kọ́kọ́ gbìjà òun. Gbogbo tá à ń ṣe ìyá ti ṣe ọ̀rọ̀ kì í ṣọ̀rọ̀ Islam, kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ní tó ń ṣẹlẹ̀ yìí. Ó wá dàbí pa tanra wa jẹ torí nígbà tó bá yá Fúlàní apàdà tó kó wa lẹ́rù ni. Èyí ẹjẹ́ àwò báyìí, wọ́n tiẹ̀ ní àwọn tó ń sọ pé àáfàá àwọn gan máa ń yọ wá sọ́dọ̀ yín, sí lóòótọ́ ni?
ẹ ṣé olóòtú, ẹ jẹ́ kí Ọlọ́run Elédùmarè kó gbèjà gbogbo wa jà. A ò gbúdọ̀ máa wọ́ kí táṣìírí ayé torí pé kí ni bọ̀sùn ṣẹlẹ̀ ọmọ ìyájọ ni gbogbo wa. ọmọ ìyá ni yín ọmọ ìyá ni ẹjọ́ ń tọwọ́ Yorùbá ni bọ́wọ́ gbogbo wa. Ta ló wà tí ó máa sọ pé kí ni ó dẹ̀ olóòlò oògùn ṣé ò jẹ́ ewédú ni àbó jẹ̀fọ́ àbó ìbámu ẹni ìsòní sàgbóbà ìbéwé náà lájọ jẹ́ lájọ jégbò lájọ jéwé gbogbo nǹkan láyè a máa fi kẹ̀lẹ́kẹ̀lẹ́ ṣe torí àtúbọ̀tán wa torí ọjọ́ àti sùn wa. Ẹlòmíà ló máa pẹ́ láyé ó lè sùn kó má jí ó lè máa lọ títí bá kó kọsẹ̀ kó gbàbẹ̀ kú. Kí la wá dù kí là ń jà sí ẹ̀ẹ́dẹ̀ kó lóun fúnra rẹ̀ ta lọ́lọ́ àbí kí lẹ̀ ń pè yìí tó bá lóun jà Kùránì ṣé àwọn náà fẹ́ bá jìyà lọ́dọ̀ Ọlọ́run bó mọ owó òun fúnra rẹ̀ wọn òbíjójì yẹ wọn wá fún wọn mẹ́rù ẹlẹ́rù àwọn náà rù sórí. Nígbà tí ta lọ́lọ́run tó bá fúnra ẹ̀ jìyà ṣó wà tọ́lọ́run Ọlọ́run ọba mi ọba tí kì í sùn ọba dákẹ́jà ni. So àwọn kí n tí wọ́n pé ta lọ́lọ́run ṣé ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn bú lójú ayé ẹ̀ ni kò sí àbí Jésù náà bú lójú ayé ẹ̀ àbáwọn táwa fúnra wa tẹ̀lé náà bú ni. Ọba Ọlọ́run ọba nìkan ọba tí ó ṣe gbé ọba tí kì í ṣọba lápòsí tó bá bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀ báyìí kódà ẹni tí ò bá wọn ràdà jẹ́nu ẹ̀ kí ló dé kí ni nǹkan tó máa jàjẹ̀ sí fún tọ́ọ̀dẹ̀ níbẹ̀rù pé jọ́kọ̀ a máa sọ àríjímọ́ àìmọye ẹ̀dá òun ló parẹ́ dànù níbi tọ́lọ́run ògbóran tó ń jẹ́ fún rẹ̀. Ẹ jẹ́ ká máa fi sùúrù jọ ṣe ilé ayé àbí torí pé kí ni àwọn Arab tó ní Islam yìí gan àwọn kò yàn ìṣẹ̀ṣe wa wọ́n bá wa àjọ ń sọ̀rọ̀ lórí Facebook àjọ ń ṣọmọ ìyá ni torí Ọlọ́run kan ṣo náà ló dá gbogbo wa Ádámù àti Éfà Ọlọ́run kan náà ló dá gbogbo wa tẹwa mẹ́sìn tẹwa gbà lódì ní tọ́lọ́run ràn yín àtúbọ̀tán ní kẹjẹ́ àtọrọ̀ nítorí gbogbo wa ní kú tògbòtògbò ohun tá a máa fà sílẹ̀ táwọn ọmọdéọmọ wa máa jẹ̀yà ó láyé máa ń sọ pé àní jìyà ìran 14 torí nígbà táwọn òbí wa bá ti fọwọ́ fa wàhálà lẹ́tọ̀ adìntọ́ ọmọ ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì lè má jẹ púpọ̀ ń bẹ kó tó kú adìntàrọ̀ ọmọdéọmọ ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ̀jẹ̀ kọ́ lọ́wọ́n bá mi fúnra rẹ̀ ṣèdájọ́ tí nǹkan máa lóun gbèjà àyùn kan ntọ́lọ́hún ràn wá ìmájà máa jẹ mọ́ nítorí pé kí ni ìṣẹ̀ṣe àti wọn pé ẹ̀sìn tó nílẹ̀ Yorùbá ni. Àfi tó bá máa sọ pé yes kò sí ọba tó fẹ́ fi jẹ nílẹ̀ Yorùbá tó máa lóhùn ní ṣẹ̀ṣẹ̀ṣe bó tilẹ̀ bẹ́ẹ̀ ta lọ́kàn dẹ̀ ni ọba máa ṣe Kìrìsìtẹ́nì ó máa ṣe Mùsùlùmí ó máa ṣe ṣẹ̀ṣe torí ṣẹ̀ṣe ló fi gbé wọlé bẹ́ẹ̀ ni olóòtú. ẹ kú ọ̀rọ̀ látàárọ̀ ní sọ̀rọ̀ tán kí wá ìmọ̀ràn lẹ́wọ́n fẹ́ gba àtàwọn àáfàá o àtàwọn oníṣẹ̀ṣe ìmọ̀ràn lẹ́fẹ́ gbà wọ́n lórí. Ẹ ṣé olóòtú ìmọ̀ràn tí máa gbàgbọ́ ní kọ́kọ́ lọ fi sùúrù kún sùúrù wọn nítorí pé kí ni sùúrù kún sùúrù Ọlọ́run ọ̀rọ̀ adágẹ́ bí ẹni pé òun ò rí wọn Ọlọ́run máa wá jẹ àjẹyẹ ní ẹ torí ó dàgbà àwọn Arab wọn ti fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni kò dẹ̀ ṣeé ṣe nítorí náà kọ́ lọ fi sùúrù kún sùúrù wọn. Ìyẹn tí kò ní pẹ́ jẹ́jẹ́ sí ànítọ́ra ajé débi pàrà máa jẹ́ olórí fún wa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwa tó ipá àwa Yorùbá ìgbọ́n ńlá ní gbogbo nǹkan ayé yìí tó bá dípá wa ń tara wa lẹ́rú àwa mo bẹ̀ wọ́n àti oníṣẹ̀ṣe o àti Kìrìsìtẹ́nì o àti Muslim ẹ lọ ṣe sùúrù kò sí kó tó kọjá sùúrù nítorí pé kíni ẹ jẹ́ kí gbogbo àwọn ti pé tá a bá pẹ́ láyé a máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ ilé ayé yẹsẹ̀ 6 ni ọba dákẹ́jàdé lọ́lọ́ a lè sùn ká má jì mọ́ kí lẹ wá fà Ọlọ́run ò ní kẹ́ gbèjà òun ẹ lọ fi sùúrù kù sùúrù yín àti gbogbo àfà torí pé kí ni bó ṣe wà nínú oníṣẹ̀ṣe kò sí ilé oníṣẹ̀ṣe tá a fò sí kò dẹ̀ sí ilé aláàfáà náà tó oníṣẹ̀ṣe ò sí tí Kìrìsìtẹ́nì ò sí Ọlọ́run ti dà wá pọ̀ torí bọ́rọ̀ ń ṣe dálé ayé bẹ́ẹ̀ náà ni àwa ẹlẹ́sìn torí àárọ̀ ọ̀sán alẹ́ bó ṣe rí nìyẹn àárọ̀ ọ̀sán alẹ́ òun náà ló fi jẹ́ pé Kìrìsìtẹ́nì Muslim àti oníṣẹ̀ṣe bá ṣe wà nìyẹn oníṣẹ̀ṣe dẹ̀kẹ̀rẹ́ ọjọ́ táláyé ti délé ayé láti mọ̀ pé ìṣẹ̀ṣe wà kí wá ní nǹkan tá wá máa ní pé nǹkan tá à ń ṣe yìí o ipe èèyàn kan fẹ́ sọ pé nǹkan tá à ń ṣe yìí ó ń bí òun nú ẹ jẹ́ ká gbogbo ìdájọ́ lẹ̀ fọlọ́run gbogbo pọ́ngbéra wọn lọ kóòtù yẹn ìdájọ́ Ọlọ́run ló burú jù o gbogbo pọ́ngbéra àwọn ọlọ́pàá ò jẹ̀bi torí iṣẹ́ ọwọ́ wọn náà ń ṣe ọlọ́pàá ò jẹ̀bi adájọ́ ò dẹ̀ jẹ̀bi iṣẹ́ ọwọ́ wọn náà ń ṣe torí pé kíni àwọn náà kẹjọ lọ bá wọn lẹ́yìn pé ká wá fi sùúrù sí torí àtúbọ̀tán oníkálukú àti mo bẹ̀ yín mo rọ̀ yín
àtẹ̀yìn àfáà àtòníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì ẹ lọ fi sùúrù sí i. Mo fi títóbi Ọlọ́run, mo fi nǹkan tọ́lọ́run fi ń jọ́lọ, mo fi bẹ̀ yín nítorí pé kí ni, ẹ jẹ́ ká rántí pé ìjọ́ kan la máa sùn tá ní jí mọ́. Ìjọ́ kan nílẹ̀ yìí máa pè wá sọ́dọ̀. Sùúrù ní kẹ́ jẹ́ ká lọ ṣe o. Mo fi àwọn tẹ́ta rẹ̀ jáde, mo fi bẹ̀ yín, ẹ lọ fi sùúrù kún sùúrù yín o. Ẹni tẹ́ bá ní kó má ṣẹ̀ṣẹ̀ ṣe, á lọ ṣe nílùú ẹ̀, kò ní jàánú. Ìjà ò sí ṣọ́ọ̀ṣì ṣàdúrà ṣàmì ni bó ṣe rí nìyẹn olóòtú. ẹ ṣe àfú àtàrọ ẹ ṣe. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu Iya Ọ̀ṣunkẹ́ olómi tútù tí wọ́n wà ní Ìgbò Olómù ní ìlú Èkó ń bí. Ẹ̀yẹ ẹni tó bá fẹ́ bá yín ní gbólóhùn, bóyá fẹ́ bá yín sọ̀rọ̀, nọ́mbà ọ̀nà lè pè ní sà. Ẹ ṣe olóòtú. Ojú ni mí ní iṣẹ́ ìmọ̀fólókó. Àdúgbò tí mò ń gbé ní Ìkòròdú, àgbègbè tí máa bọ́lẹ̀. Tẹ bá ti náà lọ sí Ìgbò Olómù ọlọ́wọ́ bus stop, ẹ bá béèrè Iya Ọ̀ṣunkẹ́ olómi tútù, àwọn èèyàn wọlé mi wá. Tẹlifóònù nọ́mbà mi ní 070 31 90 96 37. Ìkejì ní 080 596 11 480. Ẹ bá pẹ́lẹ́ kan sí. 070 31 90 96 37. 080 596 11 480. Gbogbo ojú tó ń wò mí, àdúrà yẹn á gbà o. Àbámọ̀ àṣegbọ́rọ̀ ìkòní ṣẹlẹ̀ nínú ayé orí kọ̀ọ̀kan báyìí. Ilé kíyé ilé ayé ò ní yọ̀ yìí. Wọ́n bá tó kòkó dún ìkó parí ọdún ayọ̀ báyìí. Àníjọlù nínú ìnira o. Àṣẹ o. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn, àsundọ́nà ìyókù tó gbà mí. Ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.